A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti gbà wípé èdè àìyedè lórí olùdíje du ipò pakún bí wọ́n ti rí ìjákulẹ̀ níbi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe àpèjúwe àbájáde èsì ìdìbò yìí ní ìṣínilétí síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Olóyè kan láàrin ẹgbẹ́ APC Farouk Aliyu ni ó sọ èyí lánàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise bí ó ti ní APC ni ó kó bá ara wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú gbogbo ohun èlò tí wọ́n darí fún ìgbìyànjú àti jáwé olúborí. Gómìnà Adémọ́lá Adélékè láti ẹgbẹ́ òṣèlú Accord ni ó gbégbá orókè pẹ̀lú ìbò 511,677 láti gba sáà kejì. Aliyu ní èdè àìyedè láàrin ẹgbẹ́ lórí ẹni tí yóò díje ni ó kó bá àṣeyọrí APC tí àwọn ọmọ ẹgbẹ́ kan fi kọ̀ àti ṣiṣẹ́ nítorí inú wọn kò dùn sí ẹni ẹgbẹ́ fà kalẹ̀. Ó wá kọ̀ àti dárúkọ àwọn adarí ẹgbẹ́ tí wọ́n mú kí ìjákulẹ̀ wáyé. Ó ní àárín ẹgbẹ́ làwọn ti yanjú èyí. Bákan náà ni Aliyu bu ẹnu àtẹ́ lu APC fún bí wọ́n ṣe fojú tẹ́ńbẹ́lú ètò ìdìbò Ọ̀ṣun tí àwọn mìíràn fi rò wípé agbára láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lè mú wọn ṣe àṣeyọrí. Wọ́n ti rò wípé ìjọba àpapọ̀ ni yóò kọ ìbò kalẹ̀. Gbogbo ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wọ́n kọ̀ láti ṣe. Wọ́n fi ojú tẹ́ńbẹ́lú Adélékè àti ìgbìmọ̀ rẹ̀. Èyí kò sì rí bẹ́ẹ̀. Aliyu wá gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún bí kò ṣe lo ọwọ́ agbára lórí ètò ìdìbò. Bákan náà ni ó gbóríyìn fún àjọ elétò ìdìbò fún ojútáyé tí wọ́n fi ṣe àfihàn èsì ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè, Dèjì Adélékè ti ní ó dá òun lójú wípé àbúrò òun yóò jáwé olúborí níbi àtúndìbò pẹ̀lú bí ìpèníjà ṣe pọ̀ tó fún ìdíje du ipò àga gómìnà. Nínú fọ́nrán tí wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ ní alẹ́ ọjọ́ Àìkú níbi ayẹyẹ àṣeyọrí Adélékè ni ó ti ní àrídájú rẹ̀ lórí àṣeyọrí àbúrò rẹ̀ jẹyọ látara àdúrà. Ó ní òun kò bá ẹnikẹ́ni sọ, nínú kọ̀rọ̀ yàrá òun lòun ti ń ṣe èyí lójoojúmọ́. Fún ìdí èyí òun kò mikàn lórí àṣeyọrí Adémọ́lá. Oníṣòwò yìí ní òun ń ró ara òun lágbára Ọlọ́run lójoojúmọ́ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà. Kò sí ẹni mọ èyí, òun kì í báàyàn sọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn alátakò, Dèjì ní kí gbogbo wọn wá pẹ̀lú bàtálíọ̀n wọn, kí wọ́n kó gbogbo owó tí ó wà ní Central Bank wá, kò sẹ́ni ju Ọlọ́run lọ. Dèjì ní òun gbàdúrà fún àṣeyọrí àti ààbò gómìnà nítorí a máa jó pẹ̀lú orin ìyìn lógo. Fún ìdí èyí, Ọlọ́run alágbára jẹ́rìí ara rẹ̀ nínú ayé rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà Adémọ́lá Adélékè ti pàdánù ohùn rẹ̀ lẹ́yìn tí ó bá wọn kópa nínú orin ìdúpẹ́ àti ìyìnlógo Praise and Worship pẹ̀lú ìṣọ́òru lẹ́yìn àṣeyọrí rẹ̀ níbi ètò ìdìbò gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ parí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà Adélékè, Ọláwálé Rasheed, ni ó ṣe àfihàn yìí lónìí níbi ó ti ń dáhùn ìbéèrè gẹ́gẹ́ bí aṣojú gómìnà lórí ètò Arise Television. Rasheed ní dókítà ti gba Adélékè nímọ̀ràn kí ó ní ìsinmi bed rest ṣùgbọ́n yóò sì padà wá láti wá bá aráàlú sọ̀rọ̀ fúnra rẹ̀. Rasheed ṣàlàyé wípé láti ọjọ́ méjì sẹ́yìn làwọn ti ń ṣe ìsìn ìdúpẹ́ àti ìyìnlógo pẹ̀lú ìṣọ́òru láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún àti oore-ọ̀fẹ́ rẹ̀ lórí gómìnà àti ìpínlẹ̀. Ìdí nìyí tí ohùn gómìnà fi há kí dókítà tó ní kí ó gba ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olóyè Sir Joseph Ebere Eze-Okafor tí í ṣe alága iléeṣẹ́ Jesco Group of Companies àti bàbá ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Joey Zaza ti padà sí ìlú abínibí rẹ̀ ní Ekwulobia ní ìjọba ìbílẹ̀ Agụata, ìpínlẹ̀ Anambra lánàá, níbi tí àwọn mọ̀lẹ́bí àti arákùnrin rẹ̀ ti fi tayọ̀tayọ̀ kí i káàbọ̀. Eze-Okafor gba òmìnira ní ọjọ́ Ẹtì lẹ́yìn tí ó fẹ́ẹ́ lò tó ọ̀sẹ̀ méjì lákàtà àwọn ajínigbé. Fọ́nrán tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe àfihàn bí àwọn obìnrin ní
ní ìgbèríko ṣe ń wọ́ lọ àgbàyanu ọgbà ilé rẹ̀ nígbà tí wọ́n gbọ́ wípé ó ti dé, tí ọ̀pọ̀ wọn ń dìmọ́ ọlọ́rọ̀ yìí. Ọjọ́ Àbámẹ́ta ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra fìdí ẹ̀ múlẹ̀, ìyọ̀ǹda Eze Okafor àti arábìnrin ẹni ọ̀wọ̀ kan Reverend Sister tí àwọn agbébọn jí gbé ní Ifite Awka, ṣùgbọ́n wọn kò tíì ṣe àlàyé lórí ohun tó dìrọ̀ mọ́ bí ó ṣe rí ìyọ̀ǹda gbà. Lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun ni a gbọ́ wípé wọ́n jí Eze Okafor gbé bí ó ṣe ń lọ ibi ìpàgọ́ àdúrà ní ìlú Awka, ìpínlẹ̀ Anambra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ òṣèlú political economist Pat Utomi ti ṣàlàyé wípé ètò ìdìbò gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ wá sópin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti jẹ́rìí wípé kò sí ibi tí kìí lópin, evil has expiry date. Utomi fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ìdìbò yìí ṣe àfihàn wípé ohun tí kò jámọ́ nǹkan kan ni wọ́n lè fi dẹ́kun ohun tí ó ṣe àkàwé rẹ̀ ní ọkọ̀ ojú irin train. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni olùdíje du ipò ààrẹ àná kọ ọ́ sí, ẹ jẹ́ n kà á bí ó ti gbé e kalẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. If Osun elections prove the point, it is that evil has an expiry date and that even the unworthy can be used to stop the train. Utomi ní lóòótọ́ òtítọ́ nìkan ni ó lè gbé orílẹ̀-èdè lékè, gbogbo àwọn tí wọn kò wo ìbínú àti ebi nílùú àti lójú pópó tí wọ́n ní ìgbàgbọ́ nínú irọ́ ara wọn ni wọ́n padà rí ìjákulẹ̀, wọ́n wá ń gbé nínú ìrora tí ó ṣòro àti gbàgbé. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC) Ọmọyẹlé Sowore ti kọ̀rọ̀ ojú sí àwọn ọmọ Nàìjíríà kan tí wọ́n ṣe ayẹyẹ olórí ológun àná General Ibrahim Badamasi Babangida fún ti ọjọ́ ìbí ọdún márùndínláàádọ́rùn 85. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sowore kọ sí lálẹ́ àná wípé Babangida pẹ́ láyé ṣùgbọ́n kò gbé ìgbé ayé dáadáa mọ́. Ó ní Nàìjíríà ìbá má ti bàjẹ́ tó báyìí bí kì í bá ṣe ìwà ìkà àti ìmọ̀tara ẹni nìkan lẹ́nu ipò agbára. Ajìjàǹgbara yìí fi kún un wípé iṣẹ́ àṣelẹ̀ lẹ́gẹ́sì olórí ológun àná kì í ṣe fún kíkọ́ orílẹ̀-èdè nation building ṣùgbọ́n ìpinnu àti mú kí ìwà ìbàjẹ́ walẹ̀ jìn. Ó fi ojú tẹ́ńbẹ́lú ìjọba àwaarawa tí ó wá mú kí ìran mìíràn máa jẹ ìyà àìmọ̀dí. Akẹ́kọ̀ọ́ tí ó ṣẹ̀ṣẹ̀ kàwé gboyè tí èsì ìdánwò rẹ̀ dára jùlọ láti Lagos State University LASU, Adébánjọ Samuel Olúọlámídé ti gba ẹ̀bùn owó mílíọ̀nù $10 láti ọwọ́ Sunbet Excellence Partnership Program. Olúọlámídé tí ó kàwé gboyè láti ẹ̀ka Aerospace Engineering gba àmì ẹ̀yẹ yìí láti fi mọ rírì àṣeyọrí rẹ̀ níbi ayẹyẹ àṣekágbá alápapọ̀ 29th and 30th convocation tí ó wáyé lánàá ní Ọlátúnjí Bello Auditorium, Ẹ̀pẹ́ Campus. Olúọlámídé parí ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú 4.97 CGPA nínú 5.00 tí ó fún un ní First Class Honours láti di ẹni yege jùlọ nínú àwọn akẹ́kọ̀ọ́ 2025/2026 academic session. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, mílíọ̀nù $10 yìí ni Sunbet Excellence Partnership Program ṣe àgbékalẹ̀ fún Olúọlámídé láti fi mọ rírì àṣeyọrí rẹ̀ tí ó dá yàtọ̀, outstanding performance, bí wọ́n ti ń fi èyí ṣe móríyá fún àwọn akẹ́kọ̀ọ́ yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọbìnrin méjì àgbà òṣèré ilẹ̀ Yorùbá Taiwo Hassan tí gbogbo ènìyàn mọ̀ sí Ògògó ti ké gbàjarè fún ìrànlọ́wọ́ bí wọ́n ti ní àwọn ilé-ìwòsàn kan tí ń kọ̀ àti tẹ̀síwájú àti máa tọ́jú bàbá wọn tí wọ́n ní ó ń jìjàkadì pẹ̀lú ìpele 4 àrùn jẹjẹrẹ stage 4 cancer. Àwọn ọmọbìnrin wọ̀nyí, Lima àti Kira Taiwo, ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ yìí nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lánàá bí wọ́n ti ń rọ ọmọ Nàìjíríà, Afẹ́nifẹ́re àti àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò ìlera lórí àrùn jẹjẹrẹ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ àti dóòlà bàbá wọn. Nínú àfihàn, Lima ni ó ti ṣàlàyé wípé ipò tí bàbá àwọn wà kò sunwọ̀n, àwọn ilé-ìwòsàn sì ti kọ̀ àti tọ́jú rẹ̀. Pẹ̀lú omijé ló fi ń rawọ́ ẹ̀bẹ̀ kí àwọn tí wọ́n bá mọ̀ nípa àìsàn yìí wá bá àwọn tọ́jú bàbá àwọn. Ó ní ọ̀sẹ̀ 3 sẹ́yìn ni mọ̀lẹ́bí ṣẹ̀ṣẹ̀ ṣe àwárí bí àìsàn yìí ṣe pọ̀ tó nítorí kò fi ara hàn lójú.
bí ènìyàn bá rí bàbá wọn kò lè tètè mọ̀ bóyá nǹkan ń ṣe é. Lima tẹnumọ́ wípé kì í ṣe nítorí owó làwọn ṣe wá rawọ́ ẹ̀bẹ̀ ṣùgbọ́n láti rí ìwòsàn sí àìsàn. Ó wá rọ gbogbo àwọn tí wọ́n bá mọ àwọn oníṣègùn tí yóò gbà láti tọ́jú bàbá wọn kí ó kàn sí mọ̀lẹ́bí. Bákan náà ni ó ṣe àfihàn ìrànlọ́wọ́ tí wọ́n ti rí gbà lọ́wọ́ mọ̀lẹ́bí wọn kan tí ó pè ní Big Uncle. Ọmọbìnrin yìí parí ọ̀rọ̀ rẹ̀ bí ó ti ní òun kò lè máa wo bàbá òun níran kí ó kú. Nínú àfihàn mìíràn ni Kera ti ní àwọn mọ rírì Sínátọ̀ Yayi fún ìrànlọ́wọ́ rẹ̀, òun ló ti ń bá àwọn san owó ilé ìwòsàn. Kera náà tẹnumọ́ wípé owó kọ́ làwọn ń tọrọ ṣùgbọ́n fún onímọ̀ ìṣègùn tí ó bá lè ní ojútùú sí àìsàn tó ń ṣe bàbá wọn. Kera fi kún un wípé bàbá wọn ti fi ìbẹ̀rù rẹ̀ hàn wípé òun ò fẹ́ kú, òun kò sì rí bàbá wọn nínú irúfẹ́ ìrora bẹ́ẹ̀ rí. Hassan, ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66, jẹ́ àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà tí ó ti lò kọjá 40 ọdún lẹ́nu iṣẹ́ eré. Títí di àsìkò ìkóròyìnjọ, mọ̀lẹ́bí tàbí alámòjútó òṣèré yìí kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde láti ṣàlàyé ilé ìwòsàn, àyẹ̀wò tàbí irúfẹ́ àrùn jẹjẹrẹ tó ń bá òṣèré yìí fínra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.